Ọlọ́run ní mú àárẹ̀ wá kì í wá lọ́dọ̀ ẹnìkan o àárẹ̀ wá bẹ̀dà Ọlọ́run ní mú wá ẹnìkan ò sì ní kápá lérí àìsàn tó bá fẹ́ dé bàbá tẹ̀ ní sáyìn máa ń wà pẹ̀lú pé yàn ń sọ́fà fún nǹkan kan àìmẹ́ni tí ń sọ́fà fún bẹ́ẹ̀ tí nǹkan kan ò sí. èyí tó so máa tí mo fẹ́ kílíà ó ti tó ọdún mẹ́ta nísìnyí etí mi ti kún àmọ́ nídìí ọ̀rọ̀ tó ráwọn èèyàn ni wọ́n ń fẹnu lu ẹnu ẹnìkan kúkú ṣe ọ̀sọ́ pé Ọlọ́run kó mú wá àmọ́ tí wàá jáde ní ìsìnkú Ọlọ́run kó mú wá súlẹ̀ ló fi kàn wọ́n wọ́n á fẹ́ kílẹ̀ rẹ̀. sọwárí kíkílẹ̀ eléyìí nì inú mi wá dùn àwọnú àwẹ̀ Kùránì wá nìyí sáàmà yí pé Islam gbogbo nǹkan ló ti fàtíwẹ̀ ẹjọ́ ní tàǹfà Kùránì ọkùnrin tó jáde tó níyàwó òun ṣe ṣìnà kò sí rẹ́ẹ̀dì mú wá ó níyàwó òun ṣe ṣìnà Islam wá ní ọ̀rẹ́ẹ̀dì mú wá ọlọ́ọ̀lọ́dà o ká tó lè gbọ́ gbọ́ ó búra o. أنت شهداء والخامسة أن الذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء. Ọlọ́run ni wọ́n kúrò sínámáyàwó wọn àmọ́ kò sí rẹ́rẹ́ ní kankan mú wá. إلا أنفسهم. ẹ̀mí ara ẹ̀ nìkan náà ni òun nìkan ló sọ bẹ́ẹ̀. فشهادة أحدهم أربع شهادات بالله. Ọlọ́run ni yóò búra lẹ́ẹ̀mẹ́rin yóò fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹ́rin. إنه لمن الصادقين. لمن الصادقين. Ọlọ́run ní Ibrahim kí la fẹ́ fi ṣe yóò fi dá wa lójú pé òótọ́ ni tí mo sọ yìí o yóò búra lẹ́ẹ̀mẹ́rin bẹ́ẹ̀. والخامسة أن لعنة الله عليه كان من الكاذبين. Ọlọ́run ní àwa gbà à ń tún nígbà búra yẹn nìkan yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣépè pé lánàtà láàyè aléyìn kánà mẹ́ríkà zibínà. ọ pé ibi dandan Ọlọ́run kọ́ máa bá òun tó bá kó ń kúrọ́. wọ́yá jìrà wà ní alẹ́ àzábà ń tẹ̀sí àdàríbà ṣàhádà tí ń bí la. Ọlọ́run ní tàbí ní ó torí ẹ̀ sí bẹ́ẹ̀ torí yí pé tádélébọ̀ bá ṣe sìná ikú ni tàbá rẹ̀ rí yóò fi yẹn gbé ikú yẹn kó fún obìnrin wọn. Ọlọ́run tóun bá wá ṣe bẹ́ẹ̀ tán. إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها. a ní sọ pé ọkùnrin nìkan obìnrin náà bọ̀ síbẹ̀ òun náà wà á búra. أربع شهادات بالله. ọkọ lọ sọ pé àwọn òun ṣe ṣìnà mo fà àwọn tí wọ́n ń ròpù mi mo fi wọ́n wọ́kọ tọ́lọ̀ ní ẹbúra ẹ sì ṣe pé ìgbè tẹ́ ẹ sọ ohun bẹ́ẹ̀ lórí èmi wá fìlà mi sípò ìyàwó mo fìlà mi sípò obìnrin tí wọ́n ń purọ́ mọ́ tí wọ́n ń ròpù òun lọ fẹ́ pa o òun lọ fi ìkan sí lára o òun lọ ṣe gbá o Al-Qur'ani wa ni wájú inú àwẹ̀ la wá wà yìí o bá ń kó bó tí mẹ́mbẹ̀ yìí kó kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ Ọlọ́run nìkan òun ni ààyè tí ìsinú ilé Ọlọ́run sì la wà yìí ìjọ mo tí wá délé ayé mi rí ìfàrùkọ́ buraya má bura lé lélẹ́yìí ibẹ̀ ìwọ lọ́n ilé rẹ̀ mọ̀ wá yìí o tó bá jáde pé Suleiman Faruq ọmọ Aminatu bá máa ń pa ààrẹ mudiru Abibulayi Adam tí mo bá máa ń pẹ́ gbogbo tí jẹ́ lànà nù tíra ìfikàn mi. mo tún dá padà wọlọ́n ilé ẹ̀mọ́ wáyé tó bá jẹ́ pé ààrẹ ti ń ṣe mudirul markaz Abibulayi Adam tó bá jẹ́ pé Suleiman Faruq bá máa ń pẹ́ ọmọ Amina gbogbo lànà tí bẹnu tíra ìfikàn mi.
ìwọ Ọlọ́run mo tún wí fún ọ lẹ́ẹ̀kẹta o tí mo bá máa ń pẹ̀ ẹ̀sẹ́ ìwọ lójú ẹ̀ tó rọrùn mo jẹ́rìí sí i mo tún wí lẹ́ẹ̀kẹrin tó bá jẹ pé bẹ́ẹ̀ wá ní kí ibi náà Ọlọ́run kọ́ jẹ́ tèmi àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ Ọlọ́run ilé ọmọ wàyí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rò fún mi káàkiri gbogbo ayé pátápátá ipe èmi ni mo máa ń pẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dáadáa Ọlọ́run ọ̀rọ̀ rẹ ni o ọ̀rọ̀ rẹ ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ Ọlọ́run tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ni o mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tà ń ṣe bẹ́ẹ̀ àti tí wọ́n ń ṣe láyé bàbá wa ní mẹ́ríkà tí mo bìbí ọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ ipe mi mo fẹ́ pa mùdírù gbogbo bí dáadáa ìwọ Ọlọ́run àti bínú rẹ Ọlọ́run kọ́ máa jẹ́ tiwọn. now ẹ farabalẹ̀ clarification ẹ farabalẹ̀ o kí ló wá ṣẹlẹ̀ ẹ fi ara balẹ̀ kò sí nǹkan tó àti rí láyé